Ó kí wa ní àṣálẹ́ yìí níbi gbogbo tí bá ti ń wò wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní mìíràn tí Olúwa ti fi fún wa ní àkókò yìí nínú ètò oore ọ̀fẹ́ fún ìyípadà. Oore ọ̀fẹ́ púpọ̀ ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run dá wa sí. Ó tún fún wa láǹfààní láti tó lè wá sórí ètò yìí. Gẹ́gẹ́ bí a ti máa ń gbàdúrà pé kí Olúwa kó lè lo ọ̀rọ̀ rẹ̀ nínú etí gbogbo tó ń gbọ́ wa. A dúpẹ́ bí ẹ ti máa ń wà ńbẹ̀ láti máa wo ètò yìí lọ́sẹ̀ọ̀sẹ̀. Láṣálẹ́ yìí ó dá mi lójú pé yóò tún jẹ́ ìbùkún fún wa. Orúkọ tèmi ni oníwàásù Joseph Adewale Popoola láti inú ìjọ Faith Baptist Church ní agbègbè Stadium ní ìlú Ògbómọ̀ṣọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ pé Ọlọ́run gbà mí láàyè láti wá sórí ètò yìí fún ìgbà àkọ́kọ́. Àdúrà mi ni pé Ọlọ́run yóò lo ọ̀rọ̀ rẹ̀ láti mú ìbùkún wá sínú ọkàn wa. Láì tó gbára wa lákòókò, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe Bíbélì kà láṣálẹ́ yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ètò yìí ó dá lé lórí ọ̀rọ̀ Ọlọ́run. À ń fẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run wá, kì í ṣe èrò ènìyàn. A ò fẹ́ ká fi ọgbọ́n wa sínú ohun tí ènìyàn sọ àbí kí ló jẹ́ àṣà láàrin ènìyàn. A fẹ́ gba òmìnira àti ìbùkún tó wà nínú ọ̀rọ̀ rẹ̀. Tí náà ó kà láṣálẹ́ yìí láti inú ìwé Róòmù orí ìkẹta. Ó bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ìkẹtàléníogún. Ìwé Róòmù orí kẹta láti ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Èyí tí ó kà báyìí pé àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí, ó ń wí fún àwọn tí ó wà lábẹ́ òfin, kí gbogbo ẹnu kí ó lè pamọ́ àti kí a lè mú gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́ Ọlọ́run. Nítorí pé nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀, ìdí ṣe níwájú Ọlọ́run. Nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá. Ṣùgbọ́n nísinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin, tí a ń jẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì. Ẹsẹ̀ kejìléníogún, àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́, nítorí tí kò sí ìyàtọ̀. Ẹsẹ̀ ìkẹtàléníogún níbi tí wọ́n ti mú dánidúró nísinsìnyí. Ó wí pé gbogbo ènìyàn li ó sáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹtàlélógún yẹn jẹ́ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìwàásù láṣálẹ́ yìí. Wọ́n sì tún kà á lẹ́ẹ̀kan sí nígbà tó wí pé gbogbo ènìyàn li ó sáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ẹsẹ̀ Bíbélì yẹn jẹ́ ẹsẹ̀ Bíbélì tí mo gbàgbọ́ pé ó jẹ́ gbajúgbajà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ dáadáa. Kò tiẹ̀ fẹ́ sí ibi tẹ́ ò dé tí ẹ ò ní rí pé àwọn ènìyàn lè sọ nípa ẹsẹ̀ Bíbélì pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwàásù gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun tó ní ṣe pẹ̀lú gbogbo ènìyàn, tó sì yẹ kí ìwọ náà mọ̀. Mo mọ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ Ọlọ́run láti mú wá tó ti ṣàlàyé fún wa nípa ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n láṣálẹ́ yìí mo fẹ́ ká tún yànnàná ẹ̀ lẹ́ẹ̀kan sí nínú àkókò oore ọ̀fẹ́. Àdúrà mi náà ni pé Ọlọ́run yóò sì lo ọ̀rọ̀ rẹ̀ láti mú ìbùkún bá ọkàn yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti tún lè gbé ọ̀rọ̀ yín yẹ̀wò. Ẹ ṣeun bí ẹ ti máa ń mú òtítọ́ yìí wá fún wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Láṣálẹ́ yìí àfi kẹ́ tún yin ara yín lógo lẹ́ẹ̀kan sí. Kẹ́ ẹ bá ayé àwọn ènìyàn pàdé láti lè ṣe ìpinnu èyí tí ó mú ìbùkún bá ayé wọn. Ẹ ṣé torí pé ó ṣe ju ohun tí a béèrè lọ ní orúkọ Jésù lè a gbàdúrà. Àmín. Kí ni ohun tí ó jẹ́ orí ọ̀rọ̀ wa láṣálẹ́ yìí? Ohun tí mo pè ní orí ọ̀rọ̀ náà ni gẹ́gẹ́ bí a ti rí nínú ẹsẹ̀ kẹtàléníogún yẹn pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Mo pè àkọlé tàṣálẹ́ yìí ní gbogbo ènìyàn kùnà. Gbogbo ènìyàn kùnà. Ọ̀rọ̀ tí a pè ní ìkùnà ó túmọ̀ sí nígbà tí ènìyàn ò bá kójú òṣùwọ̀n, tí ènìyàn ò yege, tí ènìyàn ò sí ní ipò àbí ìpele tí a ń retí kí ènìyàn kí ó wà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kí a tó lè gba iṣẹ́, a nílò láti ní ìwé ẹ̀rí. Bí ènìyàn kò bá ní ìwé ẹ̀rí tó yanrantí, á jẹ́ pé ènìyàn náà kùnà láti rí iṣẹ́ gbà. Bí akẹ́kọ̀ọ́ bá gba máàkì tó yẹ kó gbà lẹ́nu ẹ̀kọ́ rẹ̀, yóò kùnà láti lè tẹ̀síwájú nínú yàrá ìkẹ́kọ̀ọ́ rẹ̀. Bí ènìyàn bá fẹ́ wá iṣẹ́ lọ síbò nígbà mìíràn, wọ́n á máa béèrè pé
irú ìrírí wo ló ti ní ìyẹn experience working experience ẹ̀ tí ò bá tí ní irú ìrírí tí iléeṣẹ́ yẹn ń retí láti bọ́ sínú ipò tí wọ́n fi síta fún ènìyàn láti wá á jẹ́ wípé ènìyàn bẹ́ẹ̀ yóò kùnà láti lè kópa nínú irú iṣẹ́ bẹ́ẹ̀. Ohun tó burú púpọ̀ ni fún ènìyàn láti máa pòǹgbẹ nǹkan kan tàbí ipò kan tàbí nǹkan kan tí ó fẹ́ kí ayé ọwọ́ rẹ̀ kó tẹ̀, ṣùgbọ́n nítorí pé ó kùnà kò yege láti rí, a máa dùn ènìyàn, a máa fa ènìyàn sẹ́yìn, kò ní jẹ́ kí ènìyàn lè rí gẹ́gẹ́ bí ohun tí ó fẹ́. Ohun búburú, ohun tí máa ń dunni, tí ó máa ń kanni nínú ara, òun ni kí ènìyàn kùnà. Ọ̀rọ̀ Ọlọ́run wá sọ fún aláṣálẹ̀ pé gbogbo ènìyàn náà kùnà níwájú Ọlọ́run. Kò sí ẹnìkan tó wà ní ayé yìí tí ó kùnà ògo Ọlọ́run. Ohun tí mo fẹ́ ká mọ̀ láṣálẹ̀ rèé pé ẹ̀ṣẹ̀ mú gbogbo wa kùnà. Ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a lè mú yangàn, kìí fúnni ní ìbùkún, kò fi ohun rere kan fúnni, bí kò ṣe pé ó dín ni kù, ó já ni kulẹ̀, ó fani sẹ́yìn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá, láti ìwáṣẹ̀ wá, tí ènìyàn ti rìn nínú ẹ̀ṣẹ̀, tí ènìyàn ti ṣubú sínú ẹ̀ṣẹ̀, lènìyàn ti kùnà àlàáfíà, ìbùkún àti ìtẹ̀síwájú. Kìí ṣe ètò Ọlọ́run fún ènìyàn láti wà nínú ẹ̀ṣẹ̀ kó má bàa kùnà. Bó tẹ̀ pé Ọlọ́run pa ènìyàn láṣẹ láti má bọ́ sínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ó ṣubú sínú rẹ̀ nígbà tó tẹ́tí sí ohun ti èṣù. Èyí mú ìkùnà wá, gbogbo ènìyàn kùnà. Òun ni àkọ́lé ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń sọ láṣálẹ̀ yìí, gbogbo ènìyàn kùnà. Mo sì fẹ́ ká wò láṣálẹ̀ yìí, báwo gan ni ọ̀rọ̀ ìkùnà yìí ṣe rí nínú ìran ènìyàn? Irú ipa wo ló kó nínú ayé wa? Mo fẹ́ ká wà farabalẹ̀ gbọ́ láṣálẹ̀ yìí láti rí wípé ìkùnà kìí ṣe ohun tí ń mú ayọ̀ bá ní, bí kò ṣe ìrora sínú ayé ènìyàn. Bí ẹ̀ṣẹ̀ ti mú wá sínú ayé ènìyàn, ó mú ènìyàn dínkù níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì tí a kà láṣálẹ̀ yìí tí mo fẹ́ ká kíyèsí, mo fẹ́ ká béèrè àwọn ìbéèrè díẹ̀ tó dúró lórí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí tí ó yànnàná ìtumọ̀ ohun tí ìkùnà jẹ́. Àkọ́kọ́ tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ ká yé láṣálẹ̀ yìí ni ta ló kùnà. Ohun àkọ́kọ́ ni pé ta ló kùnà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún wa, ó ní gbogbo ènìyàn lé ó ṣẹ̀ àti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ ni gbogbo ènìyàn. Èyí túmọ̀ sí pé ó kàn ọ́, ó kàn mí, kò sí ẹni tí à ń pè ní ènìyàn níwájú Ọlọ́run tí kò tí ì jẹ̀bi ìkùnà. Báwo ni èyí ṣe jẹ́? Nítorí pé gbogbo ènìyàn tó wà nínú ayé yìí ló ti inú ènìyàn kan jáde wá. Gbogbo ẹni tó wà nínú ayé yìí, ẹni tí a bí ni gbogbo wa jẹ́. Àyàfi ẹni àkọ́kọ́ àti ìyàwó rẹ̀ tí ń ṣe Ádámù àti Éfà, àwọn nìkan ni ẹni tí a dá. Láti inú ẹni tí a dá yìí láti gbà bí gbogbo ènìyàn sínú ayé. A jẹ́ wípé ohun tí ẹni àkọ́kọ́ bá ti jẹ́ náà ló ṣàn sí gbogbo ìran ènìyàn. Báwo ló sì ṣe jẹ́ bẹ́ẹ̀? Nítorí pé Ádámù àti Éfà, àwọn lẹni àkọ́kọ́ tí wọ́n kùnà níwájú Ọlọ́run níwọ̀n tí wọ́n tẹ́tí sí ohun èṣù tí wọ́n jẹ nínú èso tí Ọlọ́run ní kí wọ́n má ṣe jẹ. Lọ́jọ́ tí wọ́n jẹ èso náà, wọ́n di ẹlẹ́ṣẹ̀. Nípasẹ̀ yìí wọ́n bí gbogbo ènìyàn sínú ayé. A jẹ́ pé tó bá jẹ́ pé nípasẹ̀ Ádámù láti gbà bí ọ, ó ti kùnà. Ó ti kùnà nítorí pé Ádámù bí ọ ní àwòrán ara rẹ̀. Àwòrán Ọlọ́run la gbà dá Ádámù. Ṣùgbọ́n nígbà tí Ádámù ṣubú tán, ó di ẹlẹ́ṣẹ̀. Gbogbo ẹni tí a bí nípasẹ̀ Ádámù, a bí ní àwòrán ẹlẹ́ṣẹ̀. Torí náà, tí Ádámù bá ti jẹ́, tó bá jẹ́ pé nípasẹ̀ Ádámù ló la gbà bí ọ ní tòótọ́, a jẹ́ wípé ó ti kùnà. Èkejì rẹ̀, kí ló fa ìkùnà? Kí ló fa ìkùnà? Bíbélì sọ fún ẹsẹ̀ Bíbélì yẹn ní pé gbogbo ènìyàn lé ó ṣẹ̀ àti ṣẹ̀. A jẹ́ kí ohun tó fa ìkùnà, ó ti ṣàlàyé fún ẹsẹ̀ Bíbélì yẹn, ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ ló fa ìkùnà fún gbogbo ènìyàn. Bíbélì kan sọ fún wa nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 12, ó ní pé ẹ̀ṣẹ̀ ó ti pa ọkùnrin kan wá sínú ayé, àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú kọjá sórí ènìyàn gbogbo. Kí ni mò ń mú nínú ọ̀rọ̀ yìí ni pé gbogbo ènìyàn pátá ló ti inú Ádámù ṣẹ̀. Mo fẹ́ ká kíyèsí ọ̀rọ̀ yẹn dájú pé ó fún adé òtítọ́ kan ńbẹ̀ tí mo fẹ́ ká kíyèsí pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀. Kìí ṣe pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣẹ̀. Níwọ̀n ìgbà tí a ti bí ọ nípasẹ̀ Ádámù, ó ti jogún ẹ̀ṣẹ̀. Ó ti di ẹlẹ́ṣẹ̀ nípasẹ̀ Ádámù. Ohun tí Ádámù jẹ́ níwájú Ọlọ́run, gbogbo ẹni tó ti inú Ádámù jáde wá, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni wọ́n rí. A ò dá ẹ̀ṣẹ̀ mọ́
láti di ẹlẹ́ṣẹ̀, à ń dá ẹ̀ṣẹ̀ torí pé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ ni. Níwọ̀n ìgbà tó bá ti lè jẹ́ kí inú Ádámù láti gbà bí ọ, ó ti kùnà. Ó wà kó tí mo kọ́ mi ni pé ta ló kùnà? Gbogbo ènìyàn, kò yọ ẹnikẹ́ni sílẹ̀, ó pẹ̀lú, èmi náà sì pẹ̀lú. Ohun kejì ni pé kí ló fa ìkùnà? Ẹ̀ṣẹ̀ láti inú Ádámù wá. Gbogbo apáta onísáàmù sọ fún wa nínú ìwé Sáàmù orí ìkọkànléníàádọ́ta ẹsẹ̀ ìkarùn rẹ̀. Ó ní nítorí pé nínú àìṣedédé ni ìyá mi gbé bí mi, àti pé nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi gbé lóyún mi. Níwọ̀n ìgbà tó bá yẹ pé láti inú Ádámù wá láti gbà bí ènìyàn, ènìyàn ti jogún ẹ̀ṣẹ̀. Á jẹ́ wípé ó ti kùnà. Ta ló kùnà? Gbogbo ènìyàn. Kí ló fa ìkùnà? Ẹ̀ṣẹ̀ tí a jogún láti ara Ádámù. Ohun kẹta ni pé kí ló túmọ̀ sí pé ẹlẹ́ṣẹ̀ kùnà ògo Ọlọ́run? Ẹlẹ́ṣẹ̀ kùnà ògo Ọlọ́run. Ohun tó túmọ̀ sí náà ni pé ẹni tí a bí nínú Ádámù ti kùnà ògo Ọlọ́run. Ó ti di aláìlera. Òun fún ara rẹ̀ kò lè ṣe ohunkóhun láti ran ara rẹ̀ lọ́wọ́ nínú ipò tó wà. Ó ti ṣìnà kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Agbára ò sí nínú rẹ̀ mọ́ láti wọn Ọlọ́run. Òun nìkan fún ara rẹ̀ kò lè di ẹni ìtẹ́wọ́gbà nípa agbára, nípa ìṣe àbí ìwà rẹ̀, nítorí pé ó wà nínú ipò ìkùnà. Torí náà ẹnikẹ́ni tó bá ti ẹni tí a bí nípasẹ̀ Ádámù, ó kùnà ògo Ọlọ́run. Kò sí agbára Ọlọ́run, kò sí nínú ìfẹ́ Ọlọ́run, kò sí nínú ọ̀nà Ọlọ́run. Ó ti lòdì sínú ìfẹ́ Ọlọ́run. Tó bá yẹ pé lóòótọ́ ló gbàgbọ́ láṣálẹ́ pé a bí ọ nípasẹ̀ Ádámù, á jẹ́ pé ó ti kùnà ògo Ọlọ́run. Ohun méjì ni eléyìí mú wá fún wa pé a jẹ́ ẹni ìkùnà. Ohun tó fà á ni wípé gbogbo ẹni tí a bí nínú Ádámù ti jẹ̀bi. Ẹlẹ́bi ni gbogbo ènìyàn. Ẹsẹ̀ ìkọkàndínlógún tí a kà nínú ìwé Róòmù orí 4 yẹn, ó sọ wípé àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí, ó ń wí fún àwọn tí ó wà lábẹ́ òfin, kí gbogbo ẹnu kí ó lè pamọ́, àti kí a lè mú gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́. Nítorí pé gbogbo ènìyàn ló ti lòdì nínú ipò pó jẹ́ ẹlẹ́ṣẹ̀ sí òfin Ọlọ́run. Èyí túmọ̀ pé gbogbo ènìyàn ló ti jẹ̀bi níwájú Ọlọ́run. Kò sí ẹnìkankan tó lè wí àwíjàre tó bá ti di ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Gbogbo ènìyàn ló jẹ̀bi. Níwọ̀n ìgbà tí a wà lábẹ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀, gbogbo wa la ti kùnà ògo Ọlọ́run. Èkejì ni pé Ọlọ́run ti fi ìdájọ́ sórí gbogbo ẹni tí ó ti ṣẹ̀, gẹ́gẹ́ bí ó ti sọ fún Ádámù láti bẹ̀rẹ̀ wípé má jẹ èso yìí o, torí pé bí o bá jẹ, kíkú ni ìwọ yóò kú. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ ìkejì láti mọ̀ kálẹ̀ ẹ̀kọ́ wípé nítorí pé ẹ̀ṣẹ̀ ti pa ọkùnrin kan wá sínú ayé, àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú kọjá sórí ènìyàn gbogbo látọ̀dọ̀ ẹni tí ènìyàn ti dẹ́ṣẹ̀. Kì í kọ́ ṣe wípé a jẹ̀bi ẹ̀ṣẹ̀ nìkan, ṣùgbọ́n ìdájọ́ ẹ̀ṣẹ̀ náà ti wà lórí ènìyàn. Kìí ṣe pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ dájọ́ ẹ̀ṣẹ̀, àti dájọ́ ẹ̀ṣẹ̀ náà ní ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 17 ṣe wípé orí gẹ́gẹ́ bí a ti fílẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn èyí ìdájọ́. Orí àti fílẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn èyí ìdájọ́. Ohun tí a ti fi lélẹ̀ ni a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú àti láti gba ìdájọ́, torí pé ikú jẹ́ ìdájọ́. Ọlọ́run ti ṣe ìdájọ́ ẹ̀ṣẹ̀, ó ti pè é lórúkọ. Kò ní pé tó o bá ṣẹ̀ máa bá ọ wí. Ó ní ohun tó jẹ́ èrè ẹ̀ṣẹ̀ ní ikú. Tó ní Ọlọ́run ti dá ẹ̀ṣẹ̀ lẹ́jọ́ náà, ó ti pe orúkọ ìdájọ́ ẹ̀ṣẹ̀ ní ikú. Àbáyọ tí ikú ti kọjá sórí ènìyàn gbogbo, tó túmọ̀ sí pé níwọ̀n ìgbà tí a ti bí mi nípasẹ̀ Ádámù, mo jẹ́ ẹlẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run tí ìdájọ́ ẹ̀ṣẹ̀ ń bẹ lórí rẹ̀. Kí ni ìdájọ́ ẹ̀ṣẹ̀? Ikú. Níwọ̀n ìgbà tí a ti dá mi lẹ́jọ́ ikú, á jẹ́ wípé mo kùnà níwájú Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni tó tọ́ láti tọ̀ Ọlọ́run wá mọ́, torí pé ó wà lábẹ́ ìdájọ́ ẹ̀ṣẹ̀. Kò sí ẹnikẹ́ni tó lágbára tàbí òdodo tàbí ìwà ti ara rẹ̀ láti lè fi tẹ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Gbogbo wa láti dá lẹ́jọ́ ẹ̀ṣẹ̀ tí ikú ti tọ́ sí. Èyí mú ọwọ́ sábẹ́ ìdálẹ́bi tí kò lè jẹ́ ká lè tọ̀ Ọlọ́run wá. Mo ti sọ mẹ́ta láṣálẹ́ yìí. Ìkíní mo wí fún wa pé ta ló kùnà? Gbogbo ènìyàn ló kùnà. Èkejì, kí ló fa ìkùnà? Ẹ̀ṣẹ̀ tí a jogún láti ipasẹ̀ Ádámù, káwa náà tó rìn nínú ẹ̀ṣẹ̀. Ìkẹta ni pé kí ló túmọ̀ sí pé a kùnà? Ó túmọ̀ sí pé a ti wà nínú ẹ̀bi.
a sì ti dá wa lẹ́jọ́ ẹ̀ṣẹ̀ náà. Kò sẹ́nikẹ́ni tó ní òdodo ara rẹ̀ àbí ìwà ara rẹ̀ àbí ètò ara rẹ̀ láti lè tọ̀ Ọlọ́run mọ́, torí pé a ti wà ní ipò ìtanù, nítorí pé a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ohun tó kẹ́yìn ẹ̀ tí mo fẹ́ káyé láṣálẹ́ ni pé kí ni ọ̀nà àbáyọ kúrò nínú ìkùnà? Ǹjẹ́ ó jẹ́ pé Ọlọ́run rí wa nínú ipò tá a wà yìí ó sì fi wá síbẹ̀ láì lè ràn wá lọ́wọ́ mọ́? Rárá o. Ọlọ́run la ọ̀nà àbáyọ fún wa. Ó sọ fún wa gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì tí a kà lẹ́ẹ̀kan pé kò sí ọ̀nà mìíràn èyí tó tọ́ka láti bọ́ lọ́wọ́ ìkùnà yìí ju ìdáhùn Ọlọ́run àti ìrànlọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ti rí kà láti inú ẹsẹ̀ mo fẹ́ kà láti inú ìwé Róòmù yẹn orí 3 láti ẹsẹ̀ 20. Ó ní nítorí pé nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀, nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá, ṣùgbọ́n nísinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin, tí a ń jẹ́rìí nípa òfin àti nípa àwọn wòlíì. A ní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ọlọ́run rí wa nínú ipò ìkùnà wa pé a ò lágbára láti bọ́ lọ́wọ́ ìdájọ́ ẹ̀ṣẹ̀ tí í ṣe ikú ayérayé, ṣùgbọ́n wá fi ìfẹ́ rẹ̀ hàn sí aráyé ká má bàa ṣègbé, torí pé ẹni ìkùnà ni wá. Àwa fún ara wa a ò lágbára láti bọ́ nínú ipò ẹ̀bi ẹ̀ṣẹ̀ tàbí ìdájọ́ ẹ̀ṣẹ̀. Ọlọ́run wá mú ìfẹ́ wá fún wa nípasẹ̀ Jésù Kristi. Jésù Kristi yìí nìkan ni ẹni tó wá sínú ẹran ara tí kò lé ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀, torí pé a ò bí a ti bí gbogbo ènìyàn. Ìbí tirẹ̀ yàtọ̀ sí ìran àwọn ènìyàn. Ó wá sínú ayé kìí ṣe láti kọ́lé, kìí ṣe láti fẹ́yàwó, kìí ṣe láti bímọ, ṣùgbọ́n ó wá láti gba ọkàn ènìyàn là, láti gba ènìyàn kúrò nínú ipò ìkùnà tó wà, torí pé ènìyàn ò ní agbára ara rẹ̀ tàbí òdodo rẹ̀. Ọlọ́run kan tẹ̀sán fún ọ ní pé gbogbo òdodo wa ó dàbí èkísà ẹlẹ́gbin. Ìyẹn tó túmọ̀ sí pé níwájú Ọlọ́run kò sí ohun tí ènìyàn lè ṣe tó lè di ẹni ìtẹ́wọ́gbà. Ọlọ́run wá fi ìfẹ́ rẹ̀ hàn sí wa, kò fẹ́ kẹ́nikẹ́ni kó ṣègbé, bó tilẹ̀ pé a kùnà, bó tilẹ̀ pé a ò nágbára nínú ara wa láti tọ̀ Ọlọ́run wá àti láti bọ́. Ọlọ́run wá fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ó rán Jésù Kristi wá sínú ayé láti jìyà ní ipò àwa ẹlẹ́ṣẹ̀. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 8 sọ pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ hàn sí wa ní èyí pé ní ìgbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, torí pé bẹ́ẹ̀ lènìyàn ṣe rí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ẹlẹ́ṣẹ̀. Ó ní nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa, torí pé ohun tí ẹ̀ṣẹ̀ mú wá tó jẹ́ ká fi kùnà níwájú Ọlọ́run náà ni pé a ti gba ìdájọ́ ikú. Ikú wà lórí gbogbo ènìyàn èèyàn ni ó sì dáhùn sí ìdájọ́ rẹ̀ tí í ṣe ikú. Ọlọ́run wá rán ọmọ rẹ̀ wá sí ayé Jésù Kristi láti gba ikú wa kú gẹ́gẹ́ bí arọ́pò. Ìfẹ́ tí Ọlọ́run ní sí ọ rèé. Ọlọ́run ò fẹ́ kó o ṣègbé. Ọlọ́run sì mọ̀ pé ó kùnà, ó lágbára, ó ṣaláìlera láti kójú òṣùwọ̀n ohun tóun Ọlọ́run ń béèrè fún láti di ẹni tí ó là kúrò lọ́wọ́ ìdájọ́ ẹ̀ṣẹ̀. Èmi àti ẹ ò lè gba ara wa là, ṣùgbọ́n Ọlọ́run wá fi ìfẹ́ rẹ̀ hàn sí wa, torí pé a wà nínú ipò ìkùnà. Ọ̀nà àbáyọ yẹn kò sí nínú òfin, ọ̀nà àbáyọ yẹn kò sí nínú ìwà, ọ̀nà àbáyọ yẹn kò sí nínú ìṣe, ọ̀nà àbáyọ yẹn kò sí nínú ìjọ, ọ̀nà àbáyọ yẹn kò sí nínú ìrìbọmi, ọ̀nà àbáyọ yẹn kò sí nínú ìṣọ́òru, ọ̀nà àbáyọ yẹn kò sí nínú ẹ̀sìn. Ó wà nínú Jésù Kristi. Àbáyọ tí ẹsẹ̀ Bíbélì yẹn sọ fún wa pé ó wà nínú nígbà tí a bá ní ìgbàgbọ́ nínú Kristi, torí pé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbélì rẹ̀ ṣiṣẹ́ fún wa pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́, tí ó bá gbà á gbọ́ kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè èyí tí kò ní pẹ̀kun. Ìfẹ́ ńlá Ọlọ́run fi hàn sí ọ tó mọ àìlera rẹ̀. Kò sẹ́nikẹ́ni tó mọ àìlera rẹ̀ tó Ọlọ́run. Ọlọ́run rí pé nínú ẹran ara tiwa a ò lágbára láti tọ̀ Ọlọ́run wá, ṣùgbọ́n ó fẹ́ wa, torí pé kìí ṣe ìfẹ́ Ọlọ́run pé kẹ́nikẹ́ni kó ṣègbé. Àbájọ tọ́rọ̀ Ọlọ́run ṣe tọ̀ wá láṣálẹ́ níbikíbi tó wà. O lè wo ara rẹ pé o kùnà nínú ìgbékalẹ̀ ti ènìyàn.
o lè rò pé o kùnà nínú iṣẹ́ tó ń ṣe, o lè rò pé o kùnà nínú gbogbo ìgbé ayé rẹ. Ó jẹ́ kó o ti wo ara rẹ pé o ò lè lágbára láti lè ṣe nǹkan kan tó nítumọ̀ láyé yìí. Àti pàápàá kan nígbà tó bá tún fayé sílẹ̀, o ò ní ìrètí pé o tiẹ̀ lè ní ìsinmi. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ tí mo ní fún aláṣálẹ́ náà ni pé Ọlọ́run mọ ìlera wa. Ọlọ́run ò fẹ́ kí o ṣègbé. Ọlọ́run ò fẹ́ kó wà nínú ipò ìkùnà yìí láéláé. Àbájọ tó fi rán Jésù Kristi wá, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀, ẹni tí kò kùnà rí, tí kò sì lè kùnà. Bíbélì sọ wá pé òun ló ti wà láti tètèkọ́ṣe, ó bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ló sì máa wà títí pé kì í yí padà. Ọmọ Ọlọ́run nínú ẹran ara tí í ṣe Ọlọ́run fúnra rẹ̀ wá nínú ẹran ara láti gbà ọ́ là, torí pé ó mọ̀ pé ó kùnà nínú ara rẹ̀ láti lè ṣe ohunkóhun yọrí. Nítorí náà ó rán ọmọ rẹ̀ wá sí ayé láti gba ọkàn rẹ̀ là. Jésù ló jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ kó o má bàa jìyà, kó o má bàa dojúkọ ìdájọ́ èyí tí ó tọ́ sí ọ. Bí ẹnikẹ́ni bá kọ̀ tí ò gbàgbọ́ yóò jẹ̀bi ikú, ṣùgbọ́n kó má bàa jẹ̀bi ikú, Jésù wá sáyé, ó jìyà. Ó wá ní ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, ó ní kò ní ṣègbé, ṣùgbọ́n yóò ní iye èyí tí kò ní pẹ̀kun. Ìròyìn ayọ̀ tí mo wá fọláṣálẹ́ rẹ̀ o. Lóòótọ́ gbogbo ènìyàn ló ti kùnà. Lóòótọ́ gbogbo ènìyàn ni ò ní agbára láti tọ̀ Ọlọ́run wá, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn rẹ̀. Ìfẹ́ yẹn gan ló mú wá sọ fún aláṣálẹ́ pé tó o bá gbàgbọ́ láṣálẹ́ yìí, tó o lè rí ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, tí o ti kùnà lọ́jọ́ Ọlọ́run, tí ikú tọ́ sí, tó o sì lè gba ara rẹ là, ṣùgbọ́n tó o wọ Ọlọ́run pé Jésù, mo gbà pé o kú nítorí ẹ̀ṣẹ̀ mi, o jìyà ní ipò mi. Tó o bá lè gbàgbọ́ láṣálẹ́ yìí, ó ṣèlérí pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, ó ní kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní iye àìnípẹ̀kun. Eléyìí ló ìròyìn ayọ̀ náà. Tó o bá lè gbàgbọ́ láṣálẹ́ yìí, yóò sì jẹ́ ìbùkún fún ọ. Gbogbo ènìyàn ti kùnà níwájú Ọlọ́run. Gbogbo ènìyàn ni ò ní ipá níwájú Ọlọ́run. Ṣùgbọ́n kò túmọ̀ sí pé torí pé a ti kùnà, a ò lè là. A lè má lágbára láti là ní tòótọ́, ṣùgbọ́n Ọlọ́run ti la ọ̀nà àbáyọ fún wa. Ọ̀nà àbáyọ náà sì ni Jésù Kristi. Ó wí pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Ẹnikẹ́ni ló wí. Tó o bá lè wá láṣálẹ́ yìí, o lè wá, o lè tọ̀ wá, o lè gbà á gbọ́, o lè béèrè lọ́wọ́ rẹ̀ pé kó gba ọkàn rẹ̀ là. Tó o bá ṣe bẹ́ẹ̀ láṣálẹ́ yìí, ìlérí ọ̀rọ̀ rẹ̀ ni pé bó o bá gbàgbọ́, o ò ní ṣègbé, ṣùgbọ́n o ní iyè èyí tí kò ní pẹ̀kun. Àdúrà mi fún aláṣálẹ́ yìí ni pé ọ̀rọ̀ Ọlọ́run ti ràn ọ́ lọ́wọ́ láti rí i pé o kùnà níwájú Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn rẹ. Ọlọ́run fẹ́ kó ṣègbé. O ti mú Jésù Kristi wá, òun nìkan ni ọ̀nà àbáyọ, kò sí ọ̀nà mìíràn. Tó o bá gbẹ́kẹ̀lé, ojú kì yóò tì ọ́. Yóò dára fún wa tá a bá gbégbèsè láṣálẹ́ yìí, yóò sì jẹ́ ìbùkún fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run, mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí. Ẹnikẹ́ni tí ó gbọ́ òtítọ́ náà, Olúwa bá mi bùkún fún ọkàn wọn láti lè tọ̀ yín wá, láti lè ké pè yín, láti lè béèrè fún ìrànlọ́wọ́ yín, kí wọ́n lè ní ìdánilójú pé wọ́n lọ sí ọ̀run. Ẹ ṣé tó pẹ́ ti gbọ́ àdúrà wa, títí láò sì máa yìn yín. Àmín. Tó bá yẹ kí lóòótọ́ lẹ ti gbá ní òtítọ́ yìí, ẹ jọ̀ọ́ ẹ máa kàn sí wa. Mo gbà Ọlọ́run yóò sì bùkún fún ọkàn wa. Bí ẹ ti gbọ́ ọ̀rọ̀ náà, ẹ ṣeun púpọ̀, yóò dára fún wa o. Ẹ ṣeun. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa láṣálẹ́ yìí, a sì dúpẹ́ pé Ọlọ́run ti lo ọ̀rọ̀ rẹ̀ láti jẹ́ ìbùkún fún wa láṣálẹ́ yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe máa ń sọ, ó ṣe pàtàkì fún wa láti mọ̀ wípé ète tí Ọlọ́run fi rán wa jáde, òun ni láti sọ fún ọ nípa ìgbàlà ọkàn rẹ. A fẹ́ ká mọ̀ wípé gbogbo wa la jẹ́ ẹlẹ́ṣẹ̀. Bíbélì sọ wípé gbogbo èèyàn ló ṣẹ̀ àti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo ata bí sínú ẹran ara, òun ló ti jogún ẹran ara ẹ̀ṣẹ̀. Nípasẹ̀ Ádámù àti Éfà, Bíbélì sọ pé gbogbo wa jẹ́ ẹlẹ́ṣẹ̀. Bíbélì sì jẹ́ kó yé wa wípé gbogbo wa òun ni èrè ẹ̀ṣẹ̀ tọ́ sí. Kí sì ni èrè ẹ̀ṣẹ̀? Bíbélì sọ nínú ìwé Róòmù yìí kan náà, orí 6 ẹsẹ̀ 13, ó ní nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ikú yìí ṣe ikú ti ìyapa nípa ti ara, ṣùgbọ́n ó sọ nípa ikú ti ẹ̀mí. Ìyẹn túmọ̀ sí pé nígbà bá kú tán láyé yìí, á yapa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ibi méjì ló wà lẹ́yìn ikú o. Àwọn èèyàn sọ wípé ẹni tó kú ó nísinmi. Kìí ṣe gbogbo ẹni tó kú ló nísinmi o. Ibi méjì ló wà lẹ́yìn ikú. Inú iná wà, ìkejì sì ni ọ̀run rere ní ọ̀dọ̀ Ọlọ́run. Bíbélì wa sọ pé ẹlẹ́ṣẹ̀ ni wá, nítorí gbogbo wa jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ó níbi tó tọ́ sí wa ní ikú sí ọ̀run àpáàdì, yẹn là ń pè ní ikú kejì. Torí pé ikú túmọ̀ sí ìyapa.
ìyapa ni ikú, bẹ́ẹ̀ ni Bíbélì wa fi sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ìyẹn túmọ̀ sí pé a yapa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Tá a bá sì sí níbi tọ́lọ́run wà, ìyẹn túmọ̀ sí pé a wà ní ibì kejì tí í ṣe ọ̀run àpáàdì. Gbogbo wa ń Bíbélì pè lẹ́lẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ náà ni gbogbo wa ni èrè ikú náà tọ́ sí. Ṣùgbọ́n Ọlọ́run ò fi wá sílẹ̀ bẹ́ẹ̀, kò sọ pé àwa ni ká mọ wá ọ̀nà fúnra wa, kò sọ wípé a ti bí ọ náà nu ẹ̀ṣẹ̀ àmọ̀dí ni a bí ọ pẹ̀lú rẹ̀, tó o bá rọ́nà dọ́dọ̀ mi o dọ́dọ̀ mi, bó o bá rọ́nà o dọ́dọ̀ mi. Ọlọ́run ṣe ìlànà náà fún wa nípasẹ̀ Jésù Kristi. Bẹ́ẹ̀ni sọ pé Ọlọ́run rán Jésù wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Bẹ́ẹ̀ni sì sọ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, bẹ́ẹ̀ni ní pé kí ó má bàa ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14, bẹ́ẹ̀ni sọ pé ẹni tí ó gbọ́ ọmọ gbọ́ ó ní ìyè, ẹni tí kì ó gbọ́ ọmọ gbọ́ kì yóò rí ìyè ṣùgbọ́n ìbínú Ọlọ́run wà lórí rẹ̀. Ìyẹn túmọ̀, mo fẹ́ sọ fún wa láṣálẹ́ yìí, tó o bá fẹ́ kí ìbínú Ọlọ́run kó kúrò lórí rẹ, kí wọn náà lè sọ wípé mò ń lọ sọ́run, mo ti kúrò ní ọ̀nà ọ̀run àpáàdì, mo ti wà ní ọ̀nà ọ̀run rere. Ìwọ náà nílò láti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Kí lo nílò láti ṣe? Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀. Kò sọ pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí, sọ mí dọmọ rẹ, o ṣe tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi, ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Mo ní ìdánilójú pé tó o bá ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ìwọ náà ní ìgbàlà, torí Bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa la ó gbàlà. Tó bá jẹ́ pé o ti ṣe ìpinnu náà tó o sì fẹ́ ká mọ̀, jọ̀ọ́ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816 208 1344 0816 208 1344 tàbí 0708 242 8527 0708 242 8527 WhatsApp number wa nìyẹn. Tàbí ẹ tún lè pè wá lórí Glo number wa 0705 53 07492 0705 530 7492. Àlàáfíà fún yín. Ẹ ṣé púpọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò